n kò bá Délé Farotimi sí ẹjọ́ mọ́, kò sí ohun tí mo fẹ́ gbà tó bá lọ sẹ́wọ̀n afebabalola. Ológun gbé ìjàka agbébọn mọ́lẹ̀ o, sójà 22 àti agbébọn 70 wọ́n dèrò ọ̀run o. n kò bá Délé Farotimi sí ẹjọ́ mọ́, kò mọ̀ sí ohun tí mo fẹ́ gbà tó bá lọ sẹ́wọ̀n afebabalola ló sọ bẹ́ẹ̀. Àgbà amòfin àti olùdásílẹ̀ fáyẹ̀tì nílùú Adó Èkìtì, ààrẹ afebabalola, òun mà ti kéde pé ìjà ti dópin, ogun sì ti tán pẹ̀lú láàrin òun àti amòfin ajàfẹ́tọ̀ọ́mọnìyàn ní Délé Farotimi. Bákan náà, afebabalola kéde pé òun ti jámì lórí ẹjọ́ ẹ̀sùn ìwà ọ̀daràn tí òun pe amòfin ajàfẹ́tọ̀ọ́mọnìyàn náà. Ìkéde ìparí ìjà ọ̀hún ó mọ̀ ló mọ̀ wáyé níbi ìpàdé àwọn akọ̀ròyìn kan ní ọjọ́ àìkú Sunday nílùú Adó Èkìtì, níbi tí Ọọ̀ni tìlú Ileife Ọbẹ̀nìtàn Adéyẹyè Ògúnwùsì tó ti péjú sí pẹ̀lú àwọn orí adé àti àgbààgbà mìíràn nílẹ̀ Yorùbá. Bí a kò bá gbàgbé, afebabalola ó mọ̀ ló mọ̀ fi gbé ta láìpẹ́ yìí wípé Délé Farotimi rèé ó mà ta epo sí aṣọ àlà òun tó sì gbé lọ sílé ẹjọ́ o. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé àwọn akọ̀ròyìn náà, afebabalola ní òun mà pinnu láti jámi lórí ẹjọ́ tó pe agbẹjọ́rò Délé Farotimi nítorí bí Ọọ̀ni Ògúnwùsì ewì tìlú Adó ìyẹn ti Èkìtì ọba Rufus Adéjùgbé àti àwọn orí adé mìíràn bọ́n ṣe yíká Nàìjíríà bí wọ́n ṣe dá sí aáwọ̀ náà. Ààrẹ Babalola ní òun ti kọ́kọ́ kọ ẹ̀yìn sáwọn orí adé àtàwọn èèyàn jàǹkànjàǹkàn mìíràn tó dá sí aáwọ̀ náà ṣáájú yíká orílẹ̀-èdè yìí àti lẹ́yìn odi, àmọ́ ó lóun kò gbọ́dọ̀ tàpá sáwọn orí adé nítorí láti ìgbà ìwáṣẹ̀ àṣẹ ni ọba máa ń pa, ọba kì í dábàá. Nígbà tó náà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Ọọ̀ni tìlú Ileife ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ó mà tún rawọ́ ẹ̀bẹ̀ sí afebabalola pé kó wo ti gbogbo àwọn ìkànlú tó ti dá sí àwọ̀ náà kó sì jèbù rẹ̀ torí pé àwọn olùgbẹ́bẹ̀ orí adé náà wáyé òǹbo afebabalola lórí ọ̀pọ̀ ipa tó ti kó sí ìdàgbàsókè ìran Yorùbá, orílẹ̀-èdè Nàìjíríà àti àwùjọ àgbáyé lápapọ̀. A lè fọwọ́ gbáyà nípa iṣẹ́ ńlá tí afebabalola tó ń ṣe àti bó ṣe sáyan láti wá orúkọ rere fún ara rẹ̀, èyí tí yóò nira fún ẹnikẹ́ni láti ta epo sí aṣọ àlà náà. Ààrẹ afebabalola ó ti fìdí rẹ̀ múlẹ̀ fún gbogbo ayé báyìí ipò mọrírì orúkọ òun tí gbogbo ayé náà sì ti gbọ́ ní àgbọ́yé. Ọmọ rẹ̀ ni Délé Farotimi, onírúurú ọmọ ni a máa ń bí nílé ayé o, gẹ́gẹ́ bí àgbàlagbà táwọn ọmọ wa bá ṣẹ̀ wá nílẹ̀ Yorùbá tí a bá fi ọwọ́ ọ̀tún bá wọn wí, a sì tún fi tòsì báyìí a fi fàmọ́ra. Níbi oṣù mélòó kan òun ni ariwo máa ta yíká Nàìjíríà pé àgbà amòfin afebabalola ó máa ń bínú tó sì ń fapájánu pé amòfin mìíràn tó fi ìlú Èkó ṣe bùjókòó Délé Farotimi ó máa ta ẹrẹ̀ sí aṣọ àlà òun. Afẹ́ni nínú ìwé kan tí Farotimi kọ èyí tó pè ní Nigeria and its Crime Justice System, òun ló ti fi ẹ̀sùn kan afebabalola pé ó máa sọ ẹ̀ka ètò ìdájọ́ Nàìjíríà di alájẹbánu àti oníjẹkújẹ o. Ìdí sì rèé tí afebabalola tó fi wọ́ Farotimi lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tó wà nínú ìwé tó gbé síta o àti bó ṣe ta epo sí aṣọ àlà rẹ̀. Ṣùgbọ́n ní báyìí afebabalola ní òun ti gbàgbé gbogbo ohun tó ṣẹlẹ̀, òun sì ti dáríjì Délé Farotimi. Ológun gbé ìjàka agbébọn mọ́lẹ̀ o, sójà 22 àti agbébọn 70 ó mà ló má dèrò ọ̀run. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ti fìdí rẹ̀ múlẹ̀ pé kò dín ní ọmọ ogun 22 tó papòdà nínú ìkọlù àwọn sójà àti àwọn agbébọn ní ìpínlẹ̀ Borno. Bákan náà ni wọ́n ní àwọn agbébọn pàápàá àwọn náà pàdánù ẹ̀mí wọn, 70 ni wọ́n. Òun ló bá ìjà ló mà bá lọ o. Àtẹ̀jáde tí adarí ẹ̀ka ìròyìn níléeṣẹ́ ológun ilẹ̀ wa ọ̀gágun Edward Buba tó máa fi síta ní ọjọ́ àìkú Sunday ọjọ́ 29 oṣù kínní ọdún 2025 yìí, òun máa ṣàlàyé pé aginjù Timbuktu ní ìpínlẹ̀ Borno oníjà náà ti wáyé. Wọ́n wá ṣàlàyé pé Timbuktu ó mà jẹ́bi tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n fi ṣe ibùba, ó ti di ẹ̀rù jẹ̀jẹ̀ láti wọ̀. Ìgbìyànjú láti tú àwọn ikọ̀ apààyàn náà ká ó mà ló má fà á tí àwọn ológun fi wọ ibẹ̀ lábẹ́ ètò ìfọ̀lúmọ̀ tí wọ́n ń pè ní
operation adinkai èyí tó fẹ́ wo ogún àwọn apààyàn náà lulẹ̀ pátápátá o nígbà tó ń ṣàlàyé nípa àwọn sójà tó bá ìkọlù yìí lọ. Ọ̀gágun Buba ó rọ àwọn akọ̀ròyìn láti má ṣe gbé orúkọ àwọn 22 tó di olóògbé náà síta o. Ó ní èyí wà ní ìbámu pẹ̀lú ìlànà tí àwọn yìí ó gbà láti fi tó àwọn ẹbí wọn létí tí àwọn yìí ó sì tó lẹ́sẹẹsẹ o bó ṣe yẹ lábẹ́ òfin. Nípa ti 70 àwọn eruku tó ní àwọn sójà pa nínú ìjà náà, Ọ̀gágun Buba ó dárúkọ àwọn 3 tó ní ọ̀gá àgbà níwọ̀n nínú ikọ̀ apànìyàn náà. Olórí ogun wọn Taleha apàṣẹ Malam Umar àti Abu Yasir tó náà jẹ́ apàṣẹ ikọ̀ náà ó wà nínú àwọn tó bá ogun náà lọ. Ọ̀gágun Buba òun ló sọ bẹ́ẹ̀. Kọ́lọ́ ọba Elédùmarè kó sàmọ́ tú wọn láṣìírí bẹ́ẹ̀ náà kó má jẹ́ arógun lórílẹ̀‐èdè Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yín. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.